èyí ni ìwádìí ìjìnlẹ̀ nípa ìtàn ìgbésí ayé ìyá tí wọ́n ń pè ní cash madam láti ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. Ẹ máa bá wa ká lọ. Àwọn ọmọdé àsìkò yìí kò ní mọ̀, kódà kò lè yé wọn. Bí wọ́n bá ń gbọ́ tí wọ́n ń pe cash madam, wọn yóò kàn rò pé wọ́n ń sọ̀rọ̀ obìnrin olówó kan ni. Wọn kò ní mọ̀ pé obìnrin kan ni wọ́n ń pè bẹ́ẹ̀ gan-an. Bẹ́ẹ̀ obìnrin kan ló ń jẹ́ bẹ́ẹ̀. Obìnrin yìí ló jẹ́ láàrin ọdún 1970 títí wọ bí ọdún 2010, ìyẹn fún odidi 40 ọdún. Níbi yòówù tí àwọn gbajúmọ̀ ìlú bá péjú sí, tí àwọn èèyàn ńláńlá láwùjọ wà, ìyálóde irú ìjókòó ńlá bẹ́ẹ̀, ìyẹn ẹni tí yóò jẹ́ olórí gbogbo àwọn obìnrin pátá níbẹ̀, cash madam ni. Ẹ bèrè lọ́wọ́ àwọn olórin ńlá bíi Sunny Adé tàbí Ebenezer Obey, bẹ́ẹ̀ làwọn tí wọ́n ti fi ayé sílẹ̀ bíi Yusuf Ọlátúnjí, Aka, Ike Dairo, Adéolú Akínsànyà, Adé, Àgàgà Túndé Nightingale ọba ó wà ńbẹ̀. Wọn ò ní jẹ́ gbàgbé cash madam nígbà ayé wọn. Ọ̀pọ̀ àwọn tí wọ́n mọ̀ ọ́n ní kò mọ orúkọ ẹ̀, cash madam ni wọ́n mọ̀ ọ́ sí. Àwọn tí wọ́n mọ̀ ọ́n délédélé nìkan ni wọ́n mọ̀ pé Adijatu Kubura ni. Orúkọ ẹ̀ gan ni Adijatu Kubura Àbíkẹ́ Alébísí ọmọ Ilégbèdé nílùú Abẹ́òkúta. Lára àwọn ará ayé wa tí wọ́n tẹ̀dó sí Abẹ́òkúta lásìkò ogun Dọ̀ọ̀mì níbi ọdún 1851 ni. Ìbára sì ní àdúgbò tiwọn lábẹ́ Olúmọ. Sanusi Elégbèdé ni bàbá ẹ̀. Sàbìtíù Elégbèdé sì lórúkọ ìyá tó bí. Ọmọ Ìbára ni nígboro ìlú Abẹ́òkúta. Kìnní kan ni Ọlọ́run fi kẹ́ ẹ̀. Bàbá rẹ̀ kì í ṣe akúṣẹ̀, ẹni tó rí jájẹ níwọ̀nba tiẹ̀ ni. Oníkàràkátà ni ìyá rẹ̀ náà. Kò sì sẹ́ni tó ń sun oorun àsùnbẹ́gbà nígbèrè nínú wọn. Àwọn tí wọ́n gbàgbọ́ nínú pé ẹni tó bá ṣiṣẹ́ jàre òṣì ni. Lóòótọ́ wọ́n tètè fi Àbíkẹ́ Adébísí sí iléèwé ní Ìbára níbẹ̀. St Andrews ni wọ́n fi sí pé kó tètè bẹ̀rẹ̀ ìwé. Ṣùgbọ́n kò pẹ́ tí wọ́n fi rí i pé ọ̀nà ẹ̀ kì í ṣe ọ̀nà ìwé. Iṣẹ́ okòwò ni wọ́n pè ní iṣẹ́ àṣelà fún un. Bẹ́ẹ̀ àkọsẹ̀jayé ọmọ kì í purọ́ nígbà náà. Ni wọ́n bá fi ránṣẹ́ sí ẹ̀gbọ́n ẹ̀ obìnrin Bílíkísù Akéúṣọlá ní Bàdágìrì. Wọ́n ní kó lọ́ọ́ máa bá a ṣiṣẹ́ ajé. Ọdún 1945 nìyẹn o, nígbà tí ọmọ tó padà wá di cash madam yìí wà lọ́mọ ọdún 10 péré. Torí ọjọ́ 9 oṣù kẹrin April 8, 1935 ni wọ́n bí. Àsìkò tó dé sọ́dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ yìí gan ni bẹ̀rẹ̀ iṣẹ́ àṣelà ẹ̀. Nítorí kékeré ni káràkátà tó ń bá ìyá ẹ̀ ṣe ní Abẹ́òkúta tẹ́lẹ̀. Ojúlówó iṣẹ́ alájàpá ni Bílíkísù àǹtí ẹ̀ yìí ń ṣe. Lòun náà bá kó sí iṣẹ́ náà lódidi. Láti kékeré ló sì ti ń gbé ọjà títà lọ sí àwọn ìlú gbogbo lágbègbè Bàdágìrì, tó sì dé àwọn ìlú bíi Agànnà, Ọlọ́rundá, Ìdí Àgbọn, Ìlógbò, Ọ̀tà, Kókà, Ìjú, Ìṣàgá, Onílàdó àti àwọn ìlú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà tí yóò fi tó bí ọmọ ọdún 15, kò sí ìfun kan tó wà nínú òròmọdìyẹ tí ẹyẹ àṣà ẹ̀ kò mọ̀. Kò tún sí àpàdé àlùdé kan tó wà nídìí iṣẹ́ okòwò yìí tí Adijatu Kubura kò mọ̀. Ó kọ́ṣẹ́ náà ó sì mọ̀ ọ́n bí ẹni tó lọ sílé ìwé gíga tí wọ́n ń pè ní yunifásitì ni. Láti Bàdágìrì títí wọ gbogbo ìlú àwọn Àwórì àti Ẹ̀gbádò tí wọ́n ń pè ní Yewa, kò tún sí ọmọdé aláròbọ̀ bíi Adébísí. Nígbà náà ló padà wá sí Abẹ́òkúta lọ́dọ̀ àwọn òbí ẹ̀. Àmọ́ Àdíjà kékeré ọjọ́ sí tí yàtọ̀ sí tìsínyìí. Ó ti mọ̀ nípa okòwò ju àwọn tó bí pàápàá lọ. Ìyanu lọ̀rọ̀ ẹ̀ sì jẹ́ fún gbogbo wọn. Ṣé bọ́mọdé bá ń gégi nígbó, àgbà ló mọ ibi tí yóò wò sí. Bàbá rẹ̀ Sanusi Elégbèdé mọ̀ pé bí ọmọ òun bá rówó gidi ṣòwò, yóò ta gbogbo àwọn yọ. Ló bá fún un ní pọ́ùn 15. Ó ní òun ya kó lọ fi bẹ̀rẹ̀ okòwò tirẹ̀. Ńlá yá bá bẹ́ sílẹ̀ ló bẹ́ sáré. Àwòdì tó ń rè bára, ẹ̀fúùfù lẹ̀lẹ́ta nídìí pẹ́. Ó ní iṣẹ́ yá. Ọ̀rọ̀ ẹ̀ kò sì yàtọ̀ sí ìrókò tó wó sílé agbọ́pọ́n kí iṣẹ́ bẹ̀rẹ̀ pẹrẹu ni. Ńlá Àdíjà bá bọ́ sójú ọjà. Bó ti ń lọ rajà lárọ̀kọ, ìyẹn àwọn ìlú ìgbèríko, bẹ́ẹ̀ ló ń gbé wá sọ́jà wá tà nígboro. Kò sì fijọ́ kan sinmi. Bí kò bá sí láwọn abúlé tó ti ń ra ọjà oríṣiríṣi yìí, á wà láàrin ọjà tó ń pín fáwọn alágbàtà tó ń tà wọ́n, táwọn náà sì ń rí èrè tí wọ́n jẹ.
nídìí èyí láti kékeré ló ti mọ̀ nípa ká gbé ọjà fálágbàtà tóun náà sì ń ṣe àgbàtà ọjà fáwọn tó ń ṣe wọ́n tàbí àwọn alágbàtà ńlá tó ń rajà lójú páálí àti lápòlápò. ìyẹn ni pé ní kékeré lówó ẹ̀ ti dé. owó tí bàbá ẹ̀ ya pọ́ùn 25 kì í ṣe owó kékeré nígbà náà. owó tí àwọn èèyàn ń torí ẹ̀ lọ sóko ọfà ni, tí wọn yóò fi ara wọn tàbí ọmọ wọn dúró fún ọ̀pọ̀ oṣù ni. èyí tó fi hàn pé irú owó bẹ́ẹ̀ kò yá láti rí, tó sì fi hàn pé bàbá rẹ̀ elégbèdé náà kì í ṣe èèyàn yẹpẹrẹ. àmọ́ pẹ̀lú bí owó náà ti tó, Àdíjà kú bùràdà padà láàrin oṣù 3. ó sọ fún bàbá ẹ̀ pé òun ti lo owó tó yá òun tán kó gbà á padà. kí ló fa èyí? Àdíjà ti ní ìlọ́po owó náà lọ́wọ́ ni. owó tó wà lọ́wọ́ ẹ̀ fúnra ẹ̀ ti lé ní 100 pọ́ùn. ìyẹn ló ṣe lè dá owó tí bàbá rẹ̀ ní òun yá padà, nígbà tó jẹ́ ohun tí a bá mọ̀ bí iná ní rí. àmọ́ ẹ̀rín ni bàbá ẹ̀ fi rìn. ó béèrè iye tó wà lọ́wọ́ ẹ̀. Àdíjà sọ fún un. bàbá ẹ̀ ní kó túbọ̀ lọ lo owó náà fún oṣù 3 míì. òun fẹ́ mọ iye tó bá fi pa. nígbà tí yóò fi di oṣù 3 míì, owó náà ti pọ̀ débi pé èèyàn yóò yọ pọ́ùn 25 nínú owó Kúbúrà tí owó tiẹ̀ yóò sì tún ṣẹ́kù sí. kíá ni Adébísí Kúbúrà ti bẹ̀rẹ̀ sí kó owó sí báńkì. ara àṣeyọrí àkọ́kọ́ tó sì kọ́kọ́ ní láyé ẹ̀ nìyí, nítorí lásìkò tó wà níbi ọmọ ọdún 18 ní 1953 ni owó ẹ̀ ti pọ̀ tó ń dì sínú ṣaka, tó sì ń kó míì fún bàbá ẹ̀ fún ìtọ́jú. àmọ́ kò tí ì lè dá ní àkáǹtì ní báǹkì, nítorí òfin kò fààyè gba ẹni tí kò tí ì pé ọmọ ọdún 18 pé kó ní àkáǹtì ní báǹkì, àfi èyí tí wọ́n bá bá a ṣí. Adébísí ti ní àkáǹtì ní báǹkì báyìí, bẹ́ẹ̀ ló fi orúkọ iléeṣẹ́ rẹ̀ sílẹ̀ lọ́dọ̀ ìjọba. làwọn nǹkan àkọ́tún míì bá bẹ̀rẹ̀ sí í dé. ohun àkọ́kọ́ ni pé lóòótọ́ ni Adébísí jẹ́ ọlọ́jà lóríṣiríṣi, àmọ́ ọjà oko ló ń tà jù. èyí tó bá sì jẹ́ bí ọjà ìgbàlódé tó bá tà, ó ń gbà á tà lọ́wọ́ àwọn ojúlówó alágbàtà ni. Adébísí náà fẹ́ máa gba ọjà nílé iṣẹ́ ńláńlá, kò sì sí bó ṣe lè ṣe èyí tí kò bá fi orúkọ iléeṣẹ́ ẹ̀ sílẹ̀ lọ́dọ̀ ìjọba, kó sì ní báǹkì tó ń lò. ohun tó fà á tí Kúbúrà fi orúkọ iléeṣẹ́ àkọ́kọ́ sílẹ̀ rèé, tó sì tún ṣí àkáǹtì sí báǹkì kan. gbogbo orúkọ ẹ̀ ló fẹ́ràn. èyí tó jẹ́ ìṣòro díẹ̀ fún un ni láti mọ orúkọ tí òun yóò lò gan-an. ó fẹ́ràn Àdíjà Kúbúrà nítorí gbogbo bó ti ń ṣe tó ní kò fi ẹ̀sìn mùsùlùmí sílẹ̀, bẹ́ẹ̀ ló fẹ́ràn láti máa sọ pé mùsùlùmí lòun. bẹ́ẹ̀ náà ló fẹ́ràn Adébísí torí ìdílé ọba ni wọ́n. bí wọ́n bá sì ti ń kì í ní Adébísí ló máa rántí pé ọmọ ọba lòun. ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ tó ní kò fẹ́ràn láti máa pè é ní nǹkan míì ju Bísí lọ. Bísí yìí dùn mọ́ wọn lẹ́nu, ó sì dùn mọ́ àwọn alákọ̀wé tí wọ́n máa ń bá arajà náà lẹ́nu. nídìí èyí, nígbà tí yóò ní orúkọ àkọ́kọ́, Bísí Enterprise ló ń jẹ́. òun tó sì fi bẹ̀rẹ̀ láti máa gba iṣẹ́ níbi gíga nìyẹn. iléeṣẹ́ ńlá kan wà tí wọ́n ń pè ní John Holt. ó fẹ́rẹ̀ jẹ́ kò sí ohun tí àwọn kì í tà nígbà náà. iléeṣẹ́ àwọn òyìnbó ni. Ìbàrà lábẹ́òkúta ni wọ́n wà, bó tilẹ̀ jẹ́ olú iléeṣẹ́ wọn ní Nàìjíríà wà lÉkòó, tí olú iléeṣẹ́ wọn pátá sì wà ní London, ìlú ọba. ẹni tó bá ń bá John Holt ṣiṣẹ́, aráàlú òyìnbó ló ń bá ṣiṣẹ́ yẹn. ohun tó fà á tó jẹ́ John Holt ní Bísí ta sí ní Ìbàrà rèé. lẹ́yìn tí gbogbo ìwé ẹ̀ ti pé, ó lọ síbẹ̀, ó lóun fẹ́ jẹ́ alágbàtà wọn ni. ẹ̀rín làwọn sì kọ́kọ́ fi rín. àmọ́ nígbà tó tẹnumọ́, wọn ló máa sanwó àsansílẹ̀. ló bá san án. eléyìí sì ya àwọn ọ̀gá iléeṣẹ́ náà lẹ́nu. nígbà tó jẹ́ níbẹ̀rẹ̀ ọdún 1954 ni tó kù díẹ̀ kí Àdíjà Kúbúrà pé ọmọ ọdún 19. owó tó san yìí ló kọ́kọ́ pa àwọn òyìnbó ibẹ̀ lẹ́nu mọ́. nígbà tí wọ́n sì rí ìwé báǹkì ẹ̀, tí wọ́n rí bí owó ti ń wọlé fún un níbẹ̀, wọ́n fẹ́ mọ ibi tó ti ń pa owó náà gan-an. wọ́n lọ sí ṣọ́ọ̀bù ẹ̀ láàárín wákàtí 2 tí wọ́n sì lò, tí wọ́n rí pé ọmọbìnrin náà ti dá àwọn tí wọ́n lé ní 20 èèyàn lóhùn. wọ́n mọ̀ pé ọ̀gá leléyìí máa jẹ́ nínú àwọn alágbàtà tí àwọn ti ní. bẹ́ẹ̀ ni wọ́n ní kí Bísí wá sí Ìbàrà padà. wọ́n sì fún un níwèé bíi ọ̀kan nínú àwọn alágbàtà wọn. ọmọ ọdún 18 tó ń lọ sí 19 ni, torí oṣù kẹrin ni yóò pé ọmọ ọdún 19. oṣù kejì ọdún ló sì gba lẹ́tà náà. nítòdodo, kò pẹ́ tí Kúbúrà Adébísí fi di aṣáájú àwọn alágbàtà fún John Holt. ohun tó sì fa èyí kò ju ti àwọn ìrìn tó ti rìn níbẹ̀rẹ̀ ayé ẹ̀ lọ. níbo ni wọ́n ti ń tajà láti Abẹ́òkúta wọ Bàdágìrì
títí dé gbogbo àdúgbò Yewa tí kò mọ̀, tí kò sì sí àjọṣe láàrin òun àti àwọn tí wọ́n ń ta ọjà náà. Ètò tó ṣe tó jọ wọ́n lójú jù ní bí mọ́tò yóò ṣe máa pín ọjà náà káàkiri fún wọn. Àwọn yìí rí bí àǹfààní ńlá pé ọjà tí àwọn ń lọ rà l'Abẹ́òkúta tàbí Èkó ń wá bá àwọn ní ṣọ́ọ̀bù àwọn ní iye kan náà. Ọ̀nà tí Adébísí fi ta àwọn alágbàtà tó kù yọ nìyẹn. Nígbà tí àwọn iléeṣẹ́ àwọn òyìnbó tó kù ń gbọ́ orúkọ ẹ̀ àti irú tó ń pa ní John Holt, àwọn fúnra wọn ni wọ́n wá kan. Bẹ́ẹ̀ ló di alágbàtà àwọn UAC, àwọn GBO àti gbogbo iléeṣẹ́ tó bá ti lọ́wọ́ òyìnbó nínú. Ṣùgbọ́n nǹkan míì wà tí Adébísí mú kúrò ní John Holt tó sì sọ John Holt di iléeṣẹ́ ẹ̀ gan. Ní John Holt ni Adébísí ti pàdé adé orí ẹ̀, níbẹ̀ ló ti lọ́kọ. Àkáńtàǹtì iléeṣẹ́ John Holt lórí níjọ́ kan nígbà tí ọ̀rọ̀ kan ṣe bí ọ̀rọ̀ tó wá yanjú. Ohun tó sì yà á lẹ́nu jù ni bí Bísí ṣe ń ṣàlàyé àwọn ọjà tó sì ń fún wọn ní ọ̀nà tí wọ́n lè gbà láti túbọ̀ tajà sí. Lẹ́yìn ìpàdé kékeré náà lọkùnrin yìí rìn súnmọ́ tó ní níbo lobìnrin tó dáa tó tún gbọ́n báyìí ti wá. Níbi tí ọ̀rẹ́ wọn sì ti bẹ̀rẹ̀ nìyẹn. Ọ̀rẹ́ náà ló sì padà di tọkọtaya tí èdè ń sèrè sì ṣe bẹ́ẹ̀ di ọkọ Bísí. Àmọ́ kí ìgbéyàwó tó wáyé rárá, Bísí ti kọ́ ilé àkọ́kọ́, bó tilẹ̀ jẹ́ ilé kékeré ni. Ṣé nígbà náà ohun tí àwọn èèyàn máa ń sọ ni pé ká kọ́lé ká ra mọ́tò. Wọ́n sì nígbàgbọ́ pé èèyàn ti gbọ́dọ̀ kọ́lé kó tó máa gun mọ́tò kiri. Bísí ti kọ́lé, àṣírí ẹ̀ sì bójú ti ọkọ ẹ̀ lọ dáadáa. Àbẹ́òkúta ni wọ́n wà títí di ọdún 1957. Nígbà tí iṣẹ́ John Holt yìí gbé ọkọ ẹ̀ lọ sí Ìjẹ̀bú-Òde gẹ́gẹ́ bí ọ̀gá níbẹ̀. Eléyìí kò di iṣẹ́ Bísí lọ́wọ́ o, kódà ó tún fi kún un ni. Kò sì pẹ́ tó fi yí gbogbo agbègbè Ìjẹ̀bú ká. Òun ló sì ṣílẹ̀kùn agbègbè náà bíi alágbàtà wọn. Àmọ́ wọn kò tún pẹ́ níjẹ̀bú, iṣẹ́ tún gbé ọkọ ẹ̀ lọ ó di Ìbàdàn bíi mánéjà àgbà níbẹ̀. Ni wọ́n bá tún kó ẹrù wọn ó di ilé Olúyọ̀lé. Ohun tó jẹ́ kí wọ́n máa gbé ọkọ Bísí kiri báyìí ní àwọn ilẹ̀ Yorùbá ni pé nítorí kí wọ́n lè wá fi ṣe ọ̀gá níbàdàn ni. Nígbà tó jẹ́ Ìbàdàn ní olú ìlú ilẹ̀ Yorùbá nígbà náà, ẹni tí yóò bá sì ṣe olórí tàbí ọ̀gá àgbà níbẹ̀ gbọ́dọ̀ mọ àwọn agbègbè tó kù dáadáa bíi Abẹ́òkúta àti Ìjẹ̀bú-Òde. Nídìí èyí, bí ọ̀gbẹ́ni Èdíọ́sẹ̀rẹ̀ ti mọ gbogbo ohun tí wọ́n ń ṣe ní àdúgbò yìí, bẹ́ẹ̀ ló gbójúlé ìyàwó rẹ̀ pé láti Ìbàdàn níbẹ̀ títí wọ Abẹ́òkúta àti Èkó títí dé Ìjẹ̀bú-Òde kò síbi tí ọwọ́ obìnrin náà kò tó nípa ọjà títà àtàwọn. Kíá sì ni Àdíjà Kúbúrà ti gba ṣọ́ọ̀bù ńlá sí Dùgbẹ̀ níbi táwọn iléeṣẹ́ ńláńlá péjọ sí tí òun náà sì di ọ̀kan nínú wọn. Láìpẹ́ rárá ló sì ti di alágbàtà tí ọ̀pọ̀ àwọn òǹtajà tó kù ń wò lójú nítorí gbogbo àwọn iléeṣẹ́ òyìnbó pátá ló ń bá ṣe. Àsìkò tí wọ́n wà níbàdàn yìí ni omíyalé àkọ́kọ́ ṣẹlẹ̀ ní 1960 nílùú náà tí ọ̀pọ̀ èèyàn kú tí àpọ̀jù òjò náà sì wó ilé lọ láyé ìjọba àwọn Akíntọ́lá ni. Odò Ògùnpa ló kún àkúnjù tó sì ya tó gbé àwọn èèyàn lọ tó sì sọ àwọn bíi ẹgbẹ̀rún kan di aláìnílé lórí mọ́. Ní ìjọba bá sáré jáde, wọ́n fẹ́ la ọ̀nà àgbàrá, wọ́n fẹ́ la títì láti rí i pé kò sí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ mọ́. Nígbà tí wọ́n yóò ṣe ọ̀nà, tí wọ́n yóò ṣe bíríìjì, wọ́n nílò àwọn alágbàṣe tí yóò sọ̀pùláì àwọn níyẹ̀pẹ̀, gíráfù àti àwọn nǹkan míì bíi òkúta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Níbi tí wọ́n ti ránṣẹ́ sí Bísí pé yóò ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ rèé, nítorí lára àwọn iléeṣẹ́ òyìnbó tó ń bá tajà náà ni wọ́n gbé àwọn iṣẹ́ ńláńlá yìí fún. Kí ni Bísí wá ń wò? Ó bẹ́ sí iṣẹ́ náà gìjà, ó sì ṣe é láṣeyanjú fún wọn. Bí Bísí ṣe di sọ̀pùláyà nìyí o, tó sì di kọ̀ǹtráktọ̀. Àmọ́ kì í ṣe Ògùnpa yìí nìkan ló bá wọn ṣe. Ó di ọ̀kan nínú àwọn agbaṣẹ́ṣe fún Ministry of Works nìbàdàn. Níbẹ̀ ló sì ti di kọ̀ǹtráktọ̀ ìjọba. Ó fẹ́rẹ̀ jẹ́ kò sí okòwò kan tí Bísí kì í ṣe o, bí a sì pé ní gbogbo lòwò kò ṣe kinní kan. Láàárín ọdún 1960 yìí sí 1967, iṣẹ́ olówó ńlá tí Àdíjà Kúbúrà ti bá wọn ṣe kò ṣeé fẹnu sọ. Tóun náà sì ti di mílíọ̀níà láàyè ara ẹ̀, tó ti kọ́ ilé lóríṣiríṣi, tó sì ní ìpín ìdókòwò láwọn iléeṣẹ́ ńláńlá. Kò sì sóhun táwọn òyìnbó ọlọ́jà gbogbo ń ṣe tí wọn ò ní pè é sí. Bẹ́ẹ̀ ló sì jẹ́ kan nínú àwọn tí ìjọba gbójúlé fún iṣẹ́ wọn. Bẹ́ẹ̀ ní gbogbo àsìkò yìí náà, ó ṣẹ̀ṣẹ̀ lé díẹ̀ lọ́mọ 30 ọdún ni. Èyí ni wọ́n ń ṣe lọ́wọ́ nígbà tí ogun abẹ́lé bẹ̀rẹ̀ láàrin Nàìjíríà àti Biafra, tí ogun náà sì ń gbóná girigiri. Lára àwọn tí wọ́n lọ sójú ogun ní Àdíjà Kúbúrà Adébísí o. Àwọn ni wọ́n ń kó oúnjẹ lọ fún wọn lójú ogun tí wọ́n sì ń sọ̀pláì ohun gbogbo táwọn sọ́jà bá fẹ́ fún wọn.
òun àti obìnrin ọlọ́jà ìlú Ìbàdàn ní Aminatu Abiodun. Nídìí èyí owó obìnrin náà yarọ débi pé kò sẹ́nìkan tó lè ronú pé irú ọmọdé bẹ́ẹ̀ ni yóò lówó báyìí. Àkàndá ẹ̀dá kan gbáà ni. Èèyàn kò lè máa ṣe iṣẹ́ tó báyìí kó má di gbajúmọ̀ láwùjọ. Kò sáàní máa dá àwọn owó tó ń rí iná fúnra ẹnìkan fún ẹni tó ní ṣọ́ọ̀bù ní Dùgbẹ̀, tó ní Lógùnpa, tó ní Lágbẹni. Àwọn wo ni onífàájì Ìbàdàn tí kò ní mọ̀? Fún ẹni tó jẹ́ olórí àwọn ọlọ́jà l'Ábẹ́òkúta, àwọn gbajúmọ̀ wo ni kò ní mọ̀ níbẹ̀? Tàbí ní Ìjẹ̀bú-Òde níbi tí ọkọ ẹ̀ ti jẹ́ ọ̀gá iléeṣẹ́ John Holt, tàbí nígboro Èkó tí àwọn ẹgbẹ́ oríṣiríṣi tó ń ṣe pọ̀ sí jùlọ. Kíá lòun náà ti di gbajúmọ̀ tó sì jẹ́ láti kékeré ẹ̀ ló ti ń lọ sóde ńlá kó tí ì pé ọmọ ọdún 25 táwọn òṣèré ńlá sì ti ń kì í. Àwọn èèyàn rò pé orin tí Igbesi-Aye tàbí èyí tí Sunny fi kí òun àtàwọn ẹgbẹ́ tàbí èyí tí Bàbá Lẹ́gbàá pè ní Yegede ló gbé Àbíkẹ́ Adébísí jáde. Rárá o, láàárín ọdún 1950 sí 1970 Ìbàdàn nílé àwọn olórin Yorùbá. Kò sí olórin tàbí eléré kan tí kì í wá sí Ìbàdàn wá ṣeré. Nítorí bẹ́ẹ̀ àwọn gbajúmọ̀ Ìbàdàn lọ̀pọ̀ àwọn eléré yìí kọ́kọ́ mọ̀ kí wọ́n tó kọjá sí Èkó bí wọ́n bá fẹ́ lọ síbẹ̀ rárá. Níbí làwọn olórin bíi Ike Dairo, Ojoga Daniel, Yusuf Ọlátúnjí àtàwọn tí wọ́n padà wá dìde ti gbọ́ nípa Adébísí, ṣùgbọ́n táwọn míì ń pè ní Bísílọlá Ìdíòǹsèrè. Ọwọ́ Àdíjàtù Kúbúrà ní àwọn olórin bíi Igbesi-Aye àti Sunny Adé dìde sí nítorí Fatai Rolling Dollars tí í ṣe ọ̀gá fún Igbesi-Aye àti Adé tí í ṣe ọ̀gá fún bàbá Sàlá tó padà kọ́ Sunny Adé níṣẹ́ láwọn Àdíjàtù Kúbúrà ti ń bá ṣe nígbà tí àwọn méjèèjì yìí ń kọ́ṣẹ́ lọ́dọ̀ wọn. Àmọ́ kinní kan ni, ohun gbogbo tó bá ti jẹ́ ti Abẹ́òkúta ìyàtọ̀ pátá gbáà ni lọ́dọ̀ Adébísí Kúbúrà. Ohun yòówù tó bá ti lórúkọ Ẹ̀gbá nínú, kò sí ìgbà tí wọ́n pè é sí tí kò ní dá sí. Nídìí èyí ó fẹ́ràn àwọn olórin tó bá ti Ẹ̀gbá jáde ju àwọn tó kù lọ, pàápàá níbẹ̀rẹ̀ ayé ẹ̀. Èyí ló fi jẹ́ láti bí ọdún 1965 ní Bàbá Lẹ́gbàá Yusuf Ọlátúnjí ti kọ́kọ́ kì í sínú àwo kékeré ìgbà náà, ìyẹn nígbà tí obìnrin náà ń ṣí ọ̀kan nínú àwọn ilé ẹ̀. Bàbá Lẹ́gbàá padà kọ orin náà sínú àwọn àwo ńlá nígbà tó yá. Nínú àwo náà ló ti sọ pé òun kò rírú ọmọ bíi ti Àdíjà yìí rí, ọmọ kékeré tó lówó tó kọ́lé tí àwọn tó jù ú lọ kò lè kọ́. Nígbà náà ni Yusuf dárúkọ àwọn ọmọ ẹgbẹ́ kan tí wọ́n jọ ń ṣe lẹ́kọ̀ọ́, àwọn bíi Bíntù Láì, Àlàkẹ́ Sùrákàtù, Títí Oríjà, Rónkẹ́ Ṣàbí àtàwọn míì bẹ́ẹ̀. Nínú àwo yìí ló ti kọ́kọ́ pé Àdíjà Adébísí ọmọ Ilégbèdé ní Cash Woman nítorí orúkọ táwọn ọ̀rẹ́ ẹ̀ ń pè é ni. Èyí ló ṣe jẹ́ kì í ṣe Cash Madam lórúkọ tóbìnrin náà kọ́kọ́ ń jẹ́ o, Cash Woman ni. Ìyá náà sọ ìtàn bí orúkọ náà ṣe jẹ́ sóhun. Ó ní nígbà tí àwọn dé Ìbàdàn tí òun bá ń lọ sí báǹkì, àwọn alábàárù ló máa ń bá òun gbé owó òun. Tí òun bá sì ti dé báǹkì, àwọn akọ̀wé báǹkì méjì kan ni wọ́n máa ń wá bá òun ka owó òun nínú yàrá tí wọ́n bá ti òun mọ́. Àwọn yìí sì ni John Ọjọ́mọ tó padà di lọ́ọ̀yà ńlá àti Adétúnjí Ọládòyìnbó. Àwọn ni wọ́n máa ń sọ láàrin ara wọn pé Cash Woman yẹn ló ń bọ̀ yẹn o, pé lẹ́nu wọn làwọn tó kù ti gbọ́ tí wọ́n sì ń pe òun ní Cash Woman. Orúkọ náà sì ni Yusuf Ọlátúnjí gbọ́ láàrin àwọn ọ̀rẹ́ òun tó fi òun kọrin bẹ́ẹ̀. Igbesi-Aye ló padà dé ní 1972 tó wá ń pe òun ní Cash Madam nítorí àṣà ìgbàlódé ni láti pe obìnrin gbajúmọ̀ ní Madam. Àmọ́ orin àkọ́kọ́ tó gbé orúkọ Cash Madam jáde náà ní ti Igbesi-Aye yìí nítorí àsìkò tó jẹ́ àwọn eléré tó bá lórúkọ dáadáa ni wọ́n ń gbé àwọn èèyàn síta ni. Òbé rí orin náà kọ, àwo náà sì ta ó kárí ìgboro. Orúkọ Bísílọlá Ìdíòǹsèrè sì wọ ilẹ̀ Yorùbá àti gbogbo Nàìjíríà yíkáyíká. Lẹ́yìn náà ni Yusuf Ọlátúnjí fi orin Yegede wọn òge dúpẹ́ lọ́wọ́ Cash Madam ní 1974 nígbà tóbìnrin náà gbé e lọ sí ọsibítù nítorí ẹsẹ̀ tó ń dùn ún nígbà náà látara àrùn ìtọ̀ ṣúgà, ìyẹn diabetics, tó fẹ́ jẹ ẹsẹ̀ náà run pátá tí àwọn kan sì ní wọ́n ti gé e lẹ́sẹ̀ lọ́sibítù ni. Bẹ́ẹ̀ Adébísí Cash Madam ló gbé e lọ tí wọ́n sì wo bàbá náà sàn, lòun náà bá forin dúpẹ́. Àmọ́ o kì í ṣe ìyẹn nìkan làwọn oore tó ṣe o. Yóò lé ní ẹgbẹ̀rún ọmọ 1000 tó rán nílé ìwé lọ́fẹ̀ẹ́ tó jẹ́ òun ló ń sanwó wọn. Ìgbà kan sì wà tó sanwó kalẹ̀ láwọn ọsibítù kan pé gbogbo ẹni tí ara ẹ̀ ò bá yá tí wọn kò sì lè sanwó
kí wọ́n wò ó sàn kí wọ́n wá gbowó náà lọ́wọ́ òun. Mélòó mélòó lè èèyàn tó rán ní Mẹ́kà àti àwọn tọmọdé tàgbà tó dá iléeṣẹ́ tiwọn sílẹ̀ fún wọn, kò ṣeé kà tán ni. Ohun tó jẹ́ kó jẹ́ gbogbo ìlú ló fẹ́rẹ̀ foyè dá a lọ́lá tán nílẹ̀ Yorùbá nìyẹn. Àmọ́ ó fẹ́ràn kí wọ́n pe òun ní Ìyálájé Ẹ̀gbá tàbí Ìyásúnú Ẹ̀gbá. Ìyẹn ló sì ṣe jẹ́ lẹ́yìn tó dìrọ̀lẹ́ ayé, Abẹ́òkúta ló farasí jùlọ fún sinmi. Ó fẹ́ràn Ẹ̀gbá débi pé òun àtàwọn èèyàn bíi ọba Oyèbádélé Pẹ́dé, Adédàpọ̀ Tẹ́jú-Oṣó, Sẹ́ríkì àti Adégbìtẹ́ jọ dá Abẹ́òkúta Club sílẹ̀ ni. Bẹ́ẹ̀ ló sì jẹ́ lára àwọn aṣáájú tí wọ́n dá Abẹ́òkúta Sports Club sílẹ̀. Ṣàṣà ẹgbẹ́ gidi ló wà lábẹ́òkúta tí kì í ṣe òun nìyẹn ẹgbẹ́ wọn. Bẹ́ẹ̀ ló sì rí ní Yewa àti Ìjẹ̀bú-Òde. Àwùjalẹ̀ fi oyè dá a lọ́lá. Bẹ́ẹ̀ ni àwọn ọba Yewa gbogbo, nítorí kò sẹ́ni tí kò mọ̀ pé nínú àwọn tó ṣiṣẹ́ ìdásílẹ̀ àti ìdàgbàsókè ìpínlẹ̀ Ògùn, ọ̀kan ni Cash Madam. Èyí ló mú kí ikú ẹ̀ dùn Aláké Ẹ̀gbá, ọba Adédọ̀tun Àrẹ̀mú Gbádébọ̀, tó sì dárò gidigidi nítorí òun náà mọ̀ pé ọmọ Ẹ̀gbá tó ṣe é mú yangàn níbi gbogbo l'Àbíkẹ́ Adébísí. Bẹ́ẹ̀ láti kékeré, àwo òyìnbó tó fi ń jẹun kò fọ́ lọ́wọ́ ẹ̀ rí o títí dìgbà tó jáde láyé, nítorí kò sẹ́ni tó bá a nídìí ìwà rádaràda tó pọ̀ láàrin àwọn olówó. Bẹ́ẹ̀ ni kò sí ìbanilórúkọ jẹ́ kankan fún un. Kò sí àní-àní níbẹ̀ pé ìyá náà lo ayé rẹ̀ o, ọ̀run rẹ̀ pàápàá yóò sì dáa. Èyí ni ìwádìí ìtàn nípa Àdíjàtù Kúbúrà Adébísí Elégbédé tí wọ́n ń pè ní Cash Madam, èyí tí Yẹmí Ògúnjọbí ṣe fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. Ẹ kú déédé àsìkò yìí o.